ẹ jẹ́ ká máa kíra wa pé a kú dédé àsìkò yìí. Yóò dára fún wa o lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló níròyìn. Kẹ́ ẹ tó gbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká ṣe omi mu, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olórí nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ alága àwọn aṣòfin lápá gúúsù ìwọ̀ oòrùn, ọ̀gbẹ́ni Ọpẹ́yẹmí Bámidélé òun mà ló ti pàrọwà fún ẹni tó jẹ́ ọmọ oyè tó díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tàwọn gómìnà èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí ti ṣe sátidé tó kọjá wípé kó pe ẹni tó jẹ́ olùkú rẹ̀ tí wọ́n jọ ta kàngbọ̀n èyí tó wá látinú ẹgbẹ́ òṣèlú Accord tó tún jẹ́ gómìnà lọ́wọ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè pé kó pè kí lórí ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí mobile phone kó yọ̀ fún kó sì ṣàdúrà fún nítorí wípé bí ènìyàn méjì náà tí wọ́n bá ń du ààyè kan ó lé ẹnìkan ni ó fìdí rẹmi bẹ́ẹ̀ sì rí ẹnìkan ni yóò já mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Bámidélé sọ. Ó ní kò sí àjàdíjú àbí gbígbà ẹ̀mí ẹni nínú òṣèlú. Ó ní òṣèlú kì í ṣe bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀. Nípa ìdí èyí, ó ní ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbámijí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC òun náà ní ipa láti kó fún ìdàgbàsókè ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun bó tilẹ̀ jẹ́ wípé ó fìdí rẹmi sọ́wọ́ Adémọ́lá Adélékè èyí tí ìbò tún yàn gẹ́gẹ́ bí gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀hún. Bámidélé èyí tó sọ̀rọ̀ yìí pẹ̀lú àtẹ̀jáde kékeré kan tó fi léde fún àwọn oníròyìn nílùú Àbújá ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ló ti sọ wípé òun rọ ẹni tí í ṣe Bọ́lá Oyèbámijí ti ẹgbẹ́ òṣèlú APC òun sì pàrọwà fún wípé kó pe Adémọ́lá Adélékè lórí ẹ̀rọ alágbèéká kó kí kú oríire gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ti ṣe èyí tó pe Adémọ́lá Adélékè ní nǹkan bí aago 2 òru tí í ṣe ìdájí ọjọ́ Sunday níbi tí ààrẹ ti kí Adémọ́lá Adélékè tẹgbẹ́ òṣèlú Accord pé ó kú oríire pẹ̀lú bó ti já ewé olúborí sí ipò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde èyí tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Adémọ́lá Adélékè òun ló ní ìbò tó ń lọ bíi 511,067 ní ìgbà tí Bọ́lá Oyèbámijí tẹgbẹ́ òṣèlú APC tóun ní ìbò 444,815. Ẹni tó wá láti inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Najimudeen Salam tóun náà ní ìbò 17,180. Lákòótán wọ́n ní kí Oyèbámijí kó ṣe ohun tó tọ́ àtohun tó yẹ. Ìgbéga ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó kéré tán àwọn ìpínlẹ̀ tó ń lọ bíi 31 ni wọ́n pín owó kan tó ń lọ bíi 252 billion naira láàrin oṣù mẹ́fà ìdá àkọ́kọ́ nínú ọdún 2026 yìí gẹ́gẹ́ bí owó tó yà sọ́tọ̀ láti gbógun ti ètò ààbò ètò mẹ́hẹ àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò láwọn ìpínlẹ̀ wọn gbogbo. Wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́ta kan wà èyí tó jẹ́ pé owó tiwọn ó tún gara díẹ̀ ju àwọn ìpínlẹ̀ yòókù. Ní ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n kojú ìṣòro ètò ààbò èyí tó mẹ́hẹ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwádìí èyí tí àwọn oníròyìn ṣe àti ọ̀nà tó gbà wò. Wọ́n ní ìpínlẹ̀ Bauchi òun náà gbà wò. Wọ́n ní ìpínlẹ̀ Bauchi òun náà gbà wò ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ní ìpínlẹ̀ Kogi òun ló gba owó jù tó ń lọ bíi
iye owó ọ̀hún èyí tó ń lọ bíi 23 bílíọ̀nù náírà ó lé o. Bákan náà wọ́n ní ìpínlẹ̀ Bauchi òun náà gba owó rọ̀gùnrọ̀gùn tó fi mọ́ ìpínlẹ̀ Kogi èyí tí owó rẹ̀ tó ń lọ sókè jù lára àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n pín owó èyí tó ń lọ bíi 252 bílíọ̀nù èyí tó lé láàrin oṣù mẹ́fà ńlá ti rí ìpínlẹ̀ Abia, Adamawa, Anambra, ìpínlẹ̀ Bauchi, Bayelsa, Benue, ìpínlẹ̀ Borno, Cross River, bákan náà ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Ebonyi, Èkìtì, Enugu, Gombe, ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Jigawa, ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Katsina tó ń ti ìpínlẹ̀ Kebbi, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Taraba, ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n pín owó èyí tó ń lọ bíi bílíọ̀nù èyí tó ń lọ bíi 252 bílíọ̀nù náírà láàrin oṣù kínní sí oṣù kẹfà tí í ṣe ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àwọn ìpínlẹ̀ márùn-ún yòókù ni kò sí àkọsílẹ̀ wípé àwọn nípìn nínú owó náà. Àwọn ìpínlẹ̀ márààrún ọ̀hún ni a ti rí ìpínlẹ̀ Akwa Ibom, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Yobe. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí àtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn alágbèékalẹ̀ tí wọ́n fọ́ ọ̀rọ̀ ọ̀hún wẹ́wẹ́ kó lè yé gbogbo ọmọ Nàìjíríà. Wọ́n ní owó náà ní owó èyí tí wọ́n pín o láti fi ṣe àtìlẹ́yìn fún ètò ààbò, ríra ohun ìjà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò, kíkọ́ ilé ìṣọ́ àti ilé ààbò fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láwọn ìpínlẹ̀ wọn gbogbo. Gbajúgbajà oníṣòwò ni Dèjì Adeleke tó jẹ́ bàbá sí olórin tàkasùfé David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido. Dèjì Adeleke ọ̀hún oníṣòwò yìí ló tún jẹ́ ẹ̀gbọ́n sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke. Ó mà ti sọ̀rọ̀. Dèjì Adeleke bàbá sọ wípé àdúrà òun sí Ọlọ́run, ìfaragbolẹ̀ òun, títẹ́wọ́ sí Ọlọ́run tó ń ti ààwẹ̀ èyí tóun gbà òun ló jẹ́ kí àbúrò òun Adémọ́lá Adeleke tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kó já ewé olúborí sí ipò gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní tòun tó owó rọ̀gùnrọ̀gùn èyí tó ń lọ bílíọ̀nù lọ́nà 60 náírà 60 bílíọ̀nù náírà èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ná o ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìpalẹ̀mọ́ ètò ìbò náà, tòun ti gbogbo làlàkúkú fẹ̀fẹ̀ lílọ bíbọ̀, ríra káàdì pélébé onídìbò lọ́wọ́ àwọn ènìyàn, ríra ìbò lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní Ọlọ́run sì tún fi ààyè ọpẹ́ sílẹ̀ fún ìdílé wọn pẹ̀lú bí Adémọ́lá Adeleke bó ti já ewé olúborí sí ipò gómìnà nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nílùú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Ajé o, ó ní nígbà tí ìdìbò ọ̀hún lọ lọ́wọ́ o tí àwọn ènìyàn tí wọ́n fi ń tó òun létí wípé ó kéré tán láwọn àyè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú APC ń fi ẹgbẹ̀rún lọ́nà 50 náírà 50,000 naira ni wọ́n tún fi ń ra ìbò lọ́wọ́ àwọn ènìyàn. Inú òun bọ́ sínú kọ̀rọ̀ yàrá níbi tí òun ti máa ń ké pe Ọlọ́run tí Ọlọ́run sì ń gbọ́ sí òun lẹ́nu. Lòun rawọ́ ẹ̀bẹ̀ tóun bẹ̀rẹ̀ sí ní pora mọ́lẹ̀ tóun sọ fún Ọlọ́run wípé kí Olúwa gba gbogbo ògo ní gbogbo àpapọ̀ àti gbogbo ọ̀rọ̀ yìí lẹ́yìn kí àwọn lè padà lẹ́nu ọpẹ́ o. Ó ní bóun ti wí gẹ́lẹ́ ẹni Ọlọ́run gbọ́ sí òun lẹ́nu. Ó ní tòun ti owó tí àwọn ẹgbẹ́ òṣèlú APC àti ọmọye wọn Bọ́lá Oyèbánjí Àńbọ̀ tí wọ́n ná láti fi ra ìbò. Ó ní pẹ̀lú rẹ̀ Ọlọ́run fi ààyè ọpẹ́ sílẹ̀ fún ìdílé Adeleke pẹ̀lú bí ẹ̀jọ́ elétò ìdìbò lẹ̀ yìí bí wọ́n ṣe kéde Adémọ́lá Adeleke wípé òun ló já ewé olúborí. Ó ní ṣe rí wípé àdúrà nígbà agbára kọ́ o. Ó ní òun dúpẹ́ fún àǹfààní etí àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ti ìgbàgbọ́ tí wọ́n ní o nínú Adémọ́lá Adeleke pẹ̀lú bí wọ́n ṣe tún dìbò fún un lẹ́ẹ̀kan sí èyí tó wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Dèjì Adeleke tí í ṣe ẹ̀gbọ́n sí gómìnà tó jẹ́ bàbá sí Davido tó ti ẹnu rẹ̀ jáde rèé. Ọmọ oyè èyí tó díje dupò gómìnà
lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ sátidé eyín Bọ́lá Oyèbánjí èyí tí wọ́n mọ̀ sí Àǹbọ̀ òun mà ló ti padà sọ̀rọ̀ jáde lẹ́nu fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ètò ìdìbò náà tó wáyé ní ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí láti ìgbà tí àjọ elétò ìdìbò lẹ̀ yìí tí wọ́n ti kéde Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí olùjá ewé olúborí èyí ní ọjọ́ Sunday àti ìgbà yìí ni Oyèbánjí ti kọ̀ láti pe Adélékè lórí aago kó kí kú oríire pẹ̀lú bó ṣe já ewé olúborí ṣùgbọ́n ó ti padà sọ̀rọ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí èyí tó sọ̀rọ̀ ọ̀hún wípé lákọ̀ọ́kọ́ òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kànrìnkànrìn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC òun sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí wọ́n ṣe túyáyá jáde láti dìbò fún òun àti àwọn ènìyàn yòókù tóun ti bí wọ́n ṣe gba àlàáfíà láàyè èyí tí ò sí wàhálà kankan nínú ètò ìdìbò náà ó wá lóun tún dúpẹ́ lọ́wọ́ àjọ elétò ìdìbò pẹ̀lú bí ètò ìdìbò ọ̀hún ṣe lọ láìsí kọlùńkọ̀họ nínú oníṣẹ́ rí ó ní ìṣubú ẹ̀dá kan ń lòpin ìrìnàjò ẹ̀dá ó ní bí ènìyàn méjì bá ń jàdú àyè kan ó ti dájú wípé ènìyàn kan náà ló sì já mọ́ lọ́wọ́ nípa ìdí èyí ó ní pẹ̀lú bóun ti fìdí rẹmi sọ́wọ́ Adélékè yìí kò túmọ̀ sí wípé òun yóò yọ ẹsẹ̀ òun yọwọ́ kúrò nínú òṣèlú ó ní bí èyí yóò ṣe èmi yóò ṣe ni tó sì dáhùn lójú wípé bí àsìkò ti tòun bá dé òun yóò bọ́ sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lákòótán ó wá ní àyà ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sí iṣẹ́ ni òun yóò sa gbogbo ipá àti agbára láti rí wípé ìlọsíwájú tó lọ́rìn ó dé bá ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò ti ẹnu Bọ́lá Oyèbánjí Àǹbọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC tó tẹnu rẹ̀ jáde lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí èyí tó fi léde fún àwọn oníròyìn tó sì fi ẹ̀dà rẹ̀ fi sórí ìkànnì ayélujára rẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní gbajúgbajà olórin tàkasùfé ọkùnrin ọmọ ilẹ̀ wa Nàìjíríà David Adeleke èyí tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun mà ló ti sọ wípé òun rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú orin tàkasùfé nílẹ̀ yìí tí Ọlọ́run sì ti gbà fún wípé kí wọ́n fi àyè sílẹ̀ ní ọjọ́ ráńpẹ́ kí àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó ń dìde bọ̀ lágboolé orin káwọn náà lè rọ́wọ́ mú kí wọ́n lè fi orin ọ̀hún gbé nǹkan rere ṣe lórí ilẹ̀ alààyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Davido jáde sọ wípé òun yóò rọ gbogbo àwọn àgbààgbà tó fi mọ́ òun tìká lára nínú agboolé orin tàkasùfé kí wọ́n fi àyè bí ọdún 5 sí ọdún 6 sílẹ̀ fún àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ 20 ọdún táwọn náà ń tiraka láti mókè nínú orin tàkasùfé pé káwọn náà kí wọ́n lè rí nǹkan rere kọ kí wọ́n sì lè rí nǹkan rere gbé ṣe nínú iṣẹ́ orin. Davido sọ ọ̀rọ̀ yìí lórí ètò kan níbẹ̀ ló ti ní bí òun ti wà yìí òun ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sílẹ̀ èyí tó jẹ́ pé kódà bójú ọdún 10 ń lòun fi orin sílẹ̀ nígbà tóun yóò bá fi padà wá òun yóò tún dàbí ọmọ tuntun lójú àwọn ènìyàn àti lọ́wọ́ àwọn olólùfẹ́ òun káàkiri àgbáyé ni ó ní kì í ṣe wípé bóyá òun sọ fún àwọn àgbà àti àwọn akẹgbẹ́ òun wípé kí wọ́n fi iṣẹ́ orin sílẹ̀ pátápátá ó ní ṣùgbọ́n kí wọ́n fúnra nísinmi bí ọdún 5 sí 6 kí ààyè tún lè ṣí sílẹ̀ fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn nítorí òwe àwọn àgbà wípé àkùkọ gàgàrà kì í fẹ́ kí ọmọdé kó kọ ó lóun fẹ́ pa òwe yìí rẹ́ nípa wípé àwọn àgbààgbà wọ̀nyí àti òun náà kí wọ́n fi ìsinmi bí ọdún 6 sílẹ̀ kán fi fún ara ní ìsinmi ó ní nígbà tí kálukú wọn yóò bá tún padà wọlé oníkálukú wọn ni yóò rí nǹkan rere kọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Davido jáde tó sì sọ wípé nígbà tóun yóò bá fi pé 40 ọdún 40 years olóhùn tún ní máa ṣe wàhálà làmìlaka tiraka láti kọrin mọ́ nítorí bí onírèsí òun bá kọ̀ tí ò fi gbámọ̀ ó lélẹ́yìí tóun ti kọ sílẹ̀ náà yóò máa ṣiṣẹ́ yóò sì máa ṣe dáadáa ní ìgboro orin nítorí wípé ara fẹ́ ìsinmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Davido tóun náà sọ jáde lẹ́nu. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun ìmí nílé iṣẹ́ wa
mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojúwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.